Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí orí ètò Ejò Òwúrọ̀ náà láwa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní tẹ́ ń gbọ́ wa, tẹ́ sì ń wò wá lónìí, ẹ̀yin náà ẹ wá nǹkan fìdílé. Ẹ má lọ bì kankan torí ọ̀rọ̀ tí dókítà ní sọ, ó gbọ́dọ̀ bá wa níbi láti gbọ́ dáadáa kó wọnú àgọ́ ara wa. Kó má wá tọ̀tún wọlé fi tòsì jáde o. Dókítà, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ bá káwọn èèyàn wa. Ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wò wá o. Ẹ̀yin ọ̀rẹ́ wa, dáàdì wa, mọ́mì wa àti gbogbo ará ilé. A kú ojúmọ́. A dúpẹ́ fún gbogbo àwọn ìbéèrè yín àti gbogbo àwọn àmọ̀ràn yín. Àwa náà dẹ̀ ń gbàdúrà pé gbogbo etí tẹ́ fi ń gbọ́ ní ìdíbẹ̀ lójú tẹ́ fi ń wọ̀ ní fọ́. A tún ti dé o, ẹ bá mi pe àwọn sisters and brothers wa. Kọ́ má di pé gbà tí bá lọ tán lẹ máa ní mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wo program yìí tán sí kí lẹ sọ náà ẹ̀rí kápẹ́lá. Ìwọ̀n kan máa ń sọ bẹ́ẹ̀ fẹ́yìn náà. Wọ́n ní bá ṣe ní ká mú nọ́mbà wọn báyìí náà mú náà lọ. Ẹjọ́ ẹ bá wa wá nípa dókítà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ tá a sọ kọ́yìn, ọ̀rọ̀ tá a sọ nípa ìtọ́jú ẹnu kódà mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ló ti ń mú lò, kí wá ṣe ẹnu nìkan, gbogbo ẹ̀yà ara wa pátápátá, ìtọ́jú etí, ìtọ́jú ojú lásìkò ìgbà míì ojú á ti máa ṣe balabala kẹ́lómi tó mọ̀ tó bá máa fi dé ọ̀dọ̀ dókítà tí ń wojú nǹkan ti bàjẹ́ jìnnà, ṣùgbọ́n ó dandan ká máa tọ́jú gbogbo ẹ̀yà ara wa lásìkò. Àwọn dókítà wà tó ń tọ́jú ojú, kí ni wọ́n máa ń pe àwọn yẹn? Optician. Àwọn tí máa ń ṣe tẹnu, àwọn dentist, àwọn tetí náà, àwọn náà wà. So gbogbo ẹ̀ náà ní ká gbogbo wọn pátápátá lọ́wọ́ ká máa tọ̀ wọ́n lọ torí wọ́n níṣẹ́ tí wọ́n ṣe. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Eléyìí tá tún wá ní fún àwọn èèyàn wa lónìí, fọ́gọ̀ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá lónìí, òní ká tún mẹ́nu bàbá yìí. Bẹ́ẹ̀ni, kọ́ta nílé ni kòkòrò náà ìjẹta mọ̀ sí infection àti ọ̀nà tó ń gbà dínà de àìrọ́mọbí fún púpọ̀ nínú àwọn èèyàn. Tó tẹ́ tí wọ́n ń ṣe àìrọ́mọbí nìkan, ọ̀nà tó fi ń gbà fa jàǹbá sí ọ̀pọ̀lọpọ̀ wa ní ara tó dẹ̀ ń fa àwọn àrùn tí ó gbógun tí ó ń ṣẹlẹ̀ ní òde ìsìn. Tẹ́ bá wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ló máa lọ káàkiri, wọ́n máa lọ sílé ìwòsàn, wọ́n á lọ fún complain kan léni. Tó bá fi máa padà lọ ní ọ̀sẹ̀ kan sígbà yẹn wá ní àwọn ò rí yàtọ̀. Ìmí àtún padà lọ tó wá fi máa padà lọ wá ní àwọn ò rí yàtọ̀. But nǹkan tí mo fẹ́ gba gbogbo àwọn èèyàn lámọ̀ràn wípé kò sí májíìkì kankan, torí tẹ́lómi bá pè mí lórí fóònù àná òun fẹ́ béèrè ìbéèrè kan, òun fẹ́ mọ kí nìyẹn, wọ́n ti ṣàlàyé fún òun nílé ìwòsàn ṣùgbọ́n wọ́n dà pé wọ́n ṣàlàyé dáadáa, pé kí báwọn ṣàlàyé dáadáa. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí májíìkì kankan nínú kí torí pé ti ní nọ́mbà dókítà lọ́wọ́ kẹ́kọ̀ọ́ pé dókítà láì jẹ́ pé wọ́n ṣe àyẹ̀wò, kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ. A gbọ́dọ̀ ṣe àyẹ̀wò láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan pàtó. Kòkòrò gan ló ń dààmú kíní tó fi di pé ó rí bẹ́ẹ̀. So òun gangan òun ni a fi máa sọ fún àwọn èèyàn wípé ó di dandan pé kó ṣe àyẹ̀wò. Náà kòkòrò nínú ẹ̀jẹ̀ tá mọ̀ sí infection, oríṣiríṣi nǹkan ló ń fà. Ìmí virus ń fà, ìmí bacteria ń fà, ìmí protozoa ń fà, oríṣiríṣi nǹkan tí a lè mọ̀ òun ló ń fà. Ṣùgbọ́n èyí tó burú jù nínú gbogbo àwọn kòkòrò yìí ni a mọ̀ sí virus, ní èyí tó fa àrùn kògbóògùn tó rampant ní àpéjọpọ̀ wa lónìí, èyí tí a mọ̀ sí HIV àti AIDS, pàápàá syphilis, gonorrhea and chlamydia. Náà oríṣiríṣi àwọn èèyàn ló máa ń rìn káàkiri tí ẹ pé wọ́n mọ̀. Mo dẹ̀ fẹ́ ká mọ̀ wípé ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ lénìí wípé kòkòrò yìí tí ó ń fa infection yìí fún àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà lọ́nà tí ó yẹ pé wọ́n fẹ́ ṣe bímọ àbí wọ́n ṣì ń wojú Olúwa. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí a bá tọ́jú ara wa dáadáa, a lè máa ṣe jàǹbá fúnra wa lóríṣiríṣi. Ní bí ọ̀sẹ̀ tó kọjá mo ní àǹfààní láti lọ sí àwọn ilé iṣẹ́ kan láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí nǹkan tá à ń sọ yìí. Nǹkan tá a dẹ̀ wá wádìí ni wípé púpọ̀ nínú àwọn ọkùnrin wa wọ́n jẹ̀bi àwọn kòkòrò yìí. Bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin wa náà jẹ̀bi ọbẹ̀, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọkùnrin wa mọ́dé máa sọ díẹ̀ tí púpọ̀ nínú àwọn ọkùnrin wa fi jẹ̀bi. A bá nínú ìtàn ní ẹnu ìkan nínú wọn tí a máa forúkọ bò láṣìírí wípé ní àìmọye ọdún sẹ́yìn òun máa ń kó obìnrin, òun fẹ́ràn máa kó obìnrin oníṣègbè àwọn ṣe kékeré ní àkílàwọ́ mọ̀. Ó ní tó fa wọn sínú gbogbo kinní náà. Kì í ṣe pé bẹ́ẹ̀ máa ń kó obìnrin o. Ó ní kàn sọ pé tó bá mọ̀ pé ọkùnrin ní ẹ́ tó dẹ̀ mọ̀ pé ó dá ẹ lójú. O gbọ́dọ̀ at least máa bá bí obìnrin márùn-ún sùn in a day. Ló para rẹ̀ ni. So mo rò wípé ṣe mọ̀ pé tá bá ń tìyàn sí nǹkan nígbà tí èèyàn bá yẹ̀ṣẹ̀ gbàṣẹ, ṣe mọ̀ pé gbogbo agbára máa wà
láti fi sínú iṣẹ́ ṣùgbọ́n tó bá rà pé èèyàn ti ní experience nínú ẹ̀ ni wọ́n máa ṣe mẹ́lẹ́ so mo wá rò pé gbogbo ìgbà yẹn òun kàn ṣe kó oríṣiríṣi wọn ni kó táyé pọ̀ mọ́ kó ṣáà kó oríṣiríṣi wọn àti èyí tó mọ̀ pé kó ní àrùn kò gbógun lára àti èyí tó mọ̀ pé kò ní àrùn kò gbógun lára ṣáà ṣáà máa fọ̀rọ̀ gùn ṣá ó kó àrùn kò gbógun ní ìtamọ̀ sí AIDS ń lọ sí ilé ìtọ́jú àmọ́ nǹkan tóun wá sọ ni wípé òun ò ní dáríjì àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn obìnrin míì ṣe máa ń sọ wípé àwọn ò ní dáríjì ọkùnrin wípé àwọn lọ́kọ bá wọn òun wá sọ pé ọkùnrin lòun ò ní dáríjì àwọn obìnrin nítorí pé àwọn lọ́kọ bá òun. bíi ti báwo. èmi wá béèrè wípé ta ló lọ béèrè fọ́njà.